a kí gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ Ọlọ́run dákun má ṣe jẹ́ kí a rí yín pẹ́. èmi ò ní ka gbogbo kọ̀sídà yìí ṣùgbọ́n tí èèyàn bá ṣe oore fún yàn èèyàn máa ń dúpẹ́ rẹ̀ jálẹ̀ ni. bàbá àgbà Sheikh Ibrahim Bukhari property wọn kan bẹ ní ọ̀dọ̀ mi tí mo gbà lọ́dọ̀ àwọn bàbá àgbà lókè odò. nígbà tí mo fẹ́ wọ thanawi ni bàbá wa sọ fún mi pé ilẹ̀ àmù yìí Sheikh Ibrahim Bukhari àwọn ni wọ́n fún àwọn. wọ́n ní nígbà tí àwọn kọ́ wọn ní kinní kan tán wọ́n wá ní tẹ́kọ́ mi yìí lágbára ṣùgbọ́n mi náà fún yín ní kinní kan tó jẹ́ ẹbí tó sì já sí pé ìran wa ní máa ń lò àyè fún yàn. wọ́n wá fún bàbá òun ni bàbá náà wá fún mi náà so òun túmọ̀ sí pé mo ní property wọn kan nígbà tí bàbá àgbà Maulana Al-Mukhtar tí wọ́n pè mí pé kí n kọ́kọ́ sí ìdá wa mo kọ́kọ́ mísì kọ́ wọn wọ́n tún wá tún mi pè pẹ̀lú bọ́lá ń ṣe wọ́n nítorí kọ́ má bàa fi lè dá mi dúró lórí kọ̀sídà tẹ́mi ń kà yìí ẹsẹ̀ kan náà ni màá kà ya agdu Allah tu'idina al-ula ya agdu Allah tu'idina al-ajillaha mimman madaw wa ula kanu ahibbaha ya agdu Allah tu'idina al-ahibbaha mimman madaw wa ula kanu ahibbaha. Fassalamu alaikum. Kéwúlérè Kéwúdìlíàm ẹ dákun ogún tí wọ́n transfer sílẹ̀ yín yẹn ẹ dá padà o ẹ dá padà èmi ni bàbá ní gbà lọ́wọ́ yín ọlọ́run kó jọ kó ṣàánú wa. الآن نستمع إلى قصيدة أخرى لكن لا نستمع إلى القصيدة الآن نستمع إلى بابا Kéwúgbèmí torí kí bàbá mi àgbà Hanafi àwọn náà lónìí bá ṣe wá lónìí ẹ ó ní bá ti ṣe bàbá ó ti yé níta bá ti ṣe fún wọn náà ni ó tẹ́ wọn lọ́rùn torí bàbá wa ni wọ́n.